ládùúgbò ilé mi nígbà election tí n bá pariwo broom àwọn èèyàn máa pariwo broom tẹ̀lé mi ni, tí n bá pariwo broom sí wọ́n á sọ fún mi straight ni pé àwọn máa jòkúta fún mi. Kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé mo lè dá jẹun ẹ̀mẹ́ta ní àjẹkánú lásìkò tá a wà yìí. Epo rọ̀bì tí à ń pè ní pẹtiró, àwa la ní epo ńlẹ̀ yìí, wọ́n ń tún ilé ìfọpo tá à ń pè ní refinery wọ́n ń tún ṣe là ń gbọ́. A dẹ̀ ń gbọ́ pé wọ́n ya bọ́jẹ̀tì sọ́tọ̀ billions of dollars là ń gbọ́. Ilé epo ibi ìfọpo yóò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ títí di àsìkò yìí. Nàìjíríà ń fún àwọn orílẹ̀-èdè kan ní Áfíríkà wa ń bì níná. Nígbà táwa ta níná yẹn gan táà tí ì rí lò. Tá bá wò ó nínú gbogbo ìjọba tó ti ṣe lórílẹ̀-èdè yìí. Ìgbà ayé Jonathan, wọ́n ní Jonathan ò ní làákàyè púpọ̀. Títí dìsín kò rí báyìí nígbà ayé Jonathan. Nígbà tí Jonathan kó mẹ́ tí Buhari bọ́ síbẹ̀, à ń sọ pé nǹkan le ṣùgbọ́n kò ṣe bó ṣe le. Tí ààrẹ bá mọ̀ wípé ìgbésẹ̀ ni fún àwọn láti gbé tí nǹkan máa fi bọ́ sípò, tíṣẹ́ tó ń ṣe tó máa fi farahàn, tó máa fi ní ìwúrí, tó jẹ́ pé ìgbà tí wọ́n bá ṣe ìjọba orílẹ̀-èdè yìí tán, wọ́n á padà gba oríyìn. Irú Awólọ́wọ̀ tí gbogbo wọn máa ń lo orúkọ ẹ̀. Ṣé ìwà àwọn tó di orúkọ Awólọ́wọ̀ mẹ́nu, ṣé ìwà Awólọ́wọ̀ náà ń wù? Tó bá jẹ́ pé àwọn aṣojú tí wọ́n yàn sípò pẹ̀lú wọn, ìyẹn àwọn tá à ń pè ní ministers, àwọn director ministry ẹyọ kọ̀ọ̀kan, tó bá ti rí pé èèyàn kan iṣẹ́ ẹ̀ mẹ́hẹ, kan yọ kúrò nípò yẹn, kan dẹ̀ fẹ́ lòmíì síbẹ̀. Gbogbo ìgbésẹ̀ tó bá kàn kì í ṣọ̀rọ̀ tipátipá pé táwọn èèyàn bá jáde kan kó àwọn elétò ààbò síta pé kán ṣe àwọn èèyàn léṣe, kò lè mú èso tó dá wá o. Orúkọ mi ni Àrẹ̀mọ Adékúnlé Lateef Adégoróyè, ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ Ìṣọ̀kan Yorùbá. Gbogbo wa mọ̀ pé bí ìta ṣe rí lọ́wọ́ yìí, ó fẹ́ lè jẹ́ pé ó le ju àwọn ìjọba kan tí a ti lò lọ. Àwọn èèyàn púpọ̀ máa mọ̀ mí pé a ṣe gudugudu méje yàyà mẹ́fà láti lè jẹ́ kí ààrẹ wa tó wà ń bẹ̀ ń sìn, ìyẹn bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àkànbí ọmọ olódòdẹ Jagabambogo. Pẹ̀lú ìyànjú táwa náà gbà àti ìgbésẹ̀ tá a gbé láti lè ṣe onígbọ̀wọ́ àti alátìlẹyìn fún ètò ìdìbò 2023 tí ìjọba yìí fi bọ́ sórúgbà. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní òye púpọ̀ láti tukọ̀, láti darí orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n àwọn ohun tí àwa ń bá pàdé nínú ìjọba yìí la máa yànnàná àwọn nǹkan kan lé lórí. Àkọ́kọ́, gbogbo wa la mọ̀ pé orílẹ̀-èdè yóò rọgbọ lọ́wọ́ lásìkò tá a wà yìí, àfi tá a bá fẹ́ parọ́ fúnra wa. Kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé mo lè dá jẹun ẹ̀mẹ́ta ní àjẹkánú lásìkò tá a wà yìí. Kò sí. Pẹ̀lú àwọn nǹkan kan tí mo bá pàdé lórí ẹ̀rọ ayélujára lẹ́nujọ́ mẹ́ta yìí. Nígbà tí bàbá pẹ̀lú àwọn ọmọ ẹ̀ mẹ́ta tó ń béèrè oúnjẹ lọ́wọ́ bàbá wọn lọ gbókúta kaná, ó ń sè é. Nígbà tó tásìkò kan, àwọn ọmọ yẹn lọ yẹ oúnjẹ tí bàbá wọn ń sè, wọ́n rí pòkúta ni. Ìrònú yẹn ló jẹ́ kó lọ pokùnso. Ìyẹn túmọ̀ sí pé nǹkan kan lórílẹ̀-èdè tá a wà yìí. Kí ìjọba tó wà ní tàǹsìn in the person of Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn ìgbìmọ̀ alábàáṣiṣẹ́pọ̀ wọn, wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ wá ojútùú sí oúnjẹ. Tí oúnjẹ bá tiẹ̀ kọ́kọ́ wálẹ̀, ìyẹn túmọ̀ sí pé ara máa dẹ àwọn èèyàn. Kò dẹ̀ ń ṣe àwọn nìkan ló yẹ kán ṣe. Bírú ìgbésẹ̀ tí bàbá wa Ọ̀nìrìṣà, Ẹnìtàn, Ògúnwùsì, Àkàndé, Ọ̀jájá tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀, irú ìgbésẹ̀ tán gbé Ilé-Ifẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí, wọ́n pe àwọn lọ́jà, àwọn ìyá lọ́jà tọ́rọ̀ kàn pé ata ti wálẹ̀, àwọn ti ṣèwádìí, oúnjẹ lè ti wálẹ̀, iye báyìí náà ń tà á sí yàtọ̀ sí iye tí à ń tà nígbà yẹn, ẹ gbọ́dọ̀ dá padà sí iye tó wà tẹ́lẹ̀. Èmi mo rò ó gẹ́gẹ́ bí ààrẹ pé tí àwọn
ọba aláyé kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tán jẹ́ onípò àkọ́kọ́ nínú àwọn ọba tán bá fi irú nǹkan tí bàbá wa Ọ̀nìrìṣà ṣe gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tán bá gbérù gbésẹ̀ bẹ́ẹ̀ tán bá àwọn ọlọ́jà tó wà lágbègbè wọn, àwọn ìyá ọlọ́jà tó wà lábẹ́ àkóso àṣẹ wọn sọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀, a máa rí wípé ó máa kàn nípá fún ìjọba láti lè ṣe nǹkan tá à ń pè ní ìdíwọ̀n iye tí wọ́n ń ta ọjà tí olóyìnbó ń pè ní control price. Torí pé àwọn èèyàn kàn fi kún àwọn nǹkan tá à ń rà níye ìgbà tí nǹkan yẹn léwó, wọn ò dín owó ẹ̀ kù. Ó dẹ̀ pọ̀ gan nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tí gbogbo èèyàn bá dàbí bàbá wa Ọ̀nìrìṣà, ó dàbí pé nǹkan yẹn máa fún wọn ní ìsinmi. Á dẹ̀ jẹ́ kí ìwà àbàjẹ́ dínkù. Àwọn ẹgbẹ́ kan tí kò nídìí tó ń fi tipátipá mú àwọn ọlọ́jà kéékèèké ṣe, tí ìyálọ́jà gbogbogbò in the person of Mujidat Fọláṣadé Àjọkẹ́ Tinubu Òjó, tí wọ́n bá lè bá gbogbo ọlọ́jà ṣe ìpàdé papọ̀, tó bá lè mú ní ojúṣe pé gbogbo àwọn ìyálọ́jà pátápátá ní àyíká àti agbègbè tí wọ́n ń ṣalákòóso lé lórí kán lọ mú owó àwọn ọjà wọn kán mú wálẹ̀. Iye tán bá rajà kán fi owó díẹ̀ kún. Ìyẹn máa fún ìjọba ní gbèǹdéke pé káwọn fúnra wọn kán ṣe àmójútó gbèǹdéke iye báyìí lọ́jà gbọ́dọ̀ jẹ. Tí ẹnìkan bá wá tà kọjá iye yẹn, ìjọba á mọrú ìjìyà tó tọ́ sí. Èyí tó tún jọ bí irú ẹ̀, epo rọ̀bì tí à ń pè ní pẹtiró, kíjọba wá nǹkan kan ṣe sí. Àwa la ní epo ńlẹ̀ yìí. Láti ọdún yìí, wọ́n ń tún ilé ìfọpo tá à ń pè ní rìfáínárì, wọ́n ń tún ṣe là ń gbọ́. A dẹ̀ ń gbọ́ pé wọ́n ya bọ́jẹ̀tì sọ́tọ̀ billions of dollars là ń gbọ́. Ilé epo ibi ìfọpo yóò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ títí di àsìkò yìí. Àṣé ẹ mọ̀ pé téèyàn bá tọ̀yàn títí tó bá dé ibì kan, ẹni tẹ́ bá ń tàn ó máa padà gbọ́n. Àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí ìjọba ṣiṣẹ́ lé lórí. Aula Bitter Tea, ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín, èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́dànù. Òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver, àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a tún máa ṣiṣẹ́ fún heart, èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa, tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà, ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden, Manchester M24 1AB, tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú. Egbògi Aula Bitter Tea, ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Pèlúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Tó bá jẹ́ pé àwọn aṣojú tí wọ́n yàn sípò pẹ̀lú wọn, ìyẹn àwọn tá à ń pè ní ministers, àwọn director ministry ẹyọ kọ̀ọ̀kan, tó bá ti rí pé èèyàn kan iṣẹ́ ẹ̀ mẹ́hẹ, kan yọ pòǹpò yẹn, kan dẹ̀ fẹ́ lòmí síbẹ̀. Bírú èyí tó ń ṣẹlẹ̀ ní iléeṣẹ́ tí wọ́n ti ń fi orúkọ sílẹ̀ CAC lẹ́nujọ́ mẹ́ta yìí, ó ṣe wá jẹ́ pé ẹni tí ò mọ nǹkan kan tó wá ń sọ pé iṣẹ́ bíi 30-something billions ó kàn jálu gbogbo àwọn iṣẹ́ lórí sáfà wọn. Tí ẹni tó wà ń bẹ̀ tó bá jẹ́ pé ẹni tó mọ̀ ń pa iṣẹ́ yẹn náà gbé síbẹ̀, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Aṣáájú ní èrò tó dáa, ṣùgbọ́n èrò tó dáa táṣáájú nìyí, àwọn tí wọn ò ní làákàyè tó kún tó wà nínú ìjọba yìí pẹ̀lú wọn, gẹ́gẹ́ bí àwọn mínísítà kan tó yàn sípò àbí àwọn director ministry kan tó rí bí opportunity, wọn ò jẹ́ kí iṣẹ́ yẹn ó yọ. Tí èèyàn bá dẹ̀ téèyàn bá máa fọ ìlú mọ́, ó máa fọ ara ẹ̀ mọ́ ni. Àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ìjọba yìí, ibẹ̀ ló yẹ kí ààrẹ aṣáájú Bọ́lá Ahmed Tinubu kan ti kọ́kọ́ múṣẹ́ ṣe. Kò sí ìgbà tí rògbòdìyàn tó bẹ́ẹ̀lẹ̀ ní EndSARS nígbà yẹn táwọn èèyàn ń pètèpèrò pé àwọn fẹ́ ṣe ìwọ́de yìí. Tírú ìwọ́de yẹn bá bẹ̀rẹ̀, ọmọ kí la rò pé ó máa bí? Kò lè bí ọmọ kankan tó máa da. Tá bá worú nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn ẹ̀yà kan ní orílẹ̀-èdè àgbáyé, irú àwọn Kenya nǹkan,
irú wàhálà tó bẹ́lẹ̀ ń bẹ̀ torí ọ̀rọ̀ àfikún owó orí, a rí pé kò ń ṣe ọmọ tó dáa ló bí o. Ẹ dẹ̀ mọ̀ pé ẹni tébi bá ń pa tó bá máa kanra ó máa ṣìwàwù ni. Tàbá sọ pé lọ́wọ́lọ́wọ́ yìí o, ókè o, àwọn èèyàn fẹ́ bẹ̀rẹ̀ protest, tán bá bẹ̀rẹ̀ protest gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lọ, kò lè ṣèjọba yìí láǹfààní kankan. A ní ẹ̀rí àrídájú. Ààrẹ ìṣọ̀kan Yorùbá ló kọ́kọ́ sọ pé Yorùbá ló kàn. Big banner àkọ́kọ́ ta kọ́kọ́ máa ṣe láyé yìí, èmi ni mo ṣe fúnra mi dẹ̀ ni mo gbé lọ́bọ́dí náà ta lọ rí mọ́bẹ̀. Mo dẹ̀ rántí dáadáa lọ́dún yẹn tán sọ fún wa pé ká lọ yọ 2023 kúrò ń bẹ̀. Ààrẹ Aṣáájú Bọ́lá Ahmed Tinubu ò tí ì mọ̀ bóyá àwọn fẹ́ díje du ipò ààrẹ. Ìyẹn fi hàn wípé mi ò kì í ṣe àjòjì nínú nǹkan tá à ń sọ yìí. Àtúnṣe bánà kejì nígbà tí election bẹ̀rẹ̀ fúlì, tí campaign bẹ̀rẹ̀ dáadáa. Mo dẹ̀ rò pé kò síbi tí wọ́n lọ níwọ̀nba capacity nǹkan tágbára wa gbé àtẹ̀lé wọn. So ọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ò sọ ní sọ pé bóyá mo fẹ́ jẹ́ ọ̀tá ìjọba, ṣùgbọ́n a fi ń ta ìjọba jí. Gbogbo ìgbésẹ̀ tó bá kàn kì í ṣọ̀rọ̀ tipátipá pé táwọn èèyàn bá jáde kán kó àwọn elétò ààbò síta pé kán ṣe àwọn èèyàn léṣe, kò lè mú èso tó dá wá o. Kí ìjọba kọ́kọ́ wá ojútùú bí ètò ìwọ́de yẹn bí ò ṣe ní ṣẹlẹ̀, kí ìjọba jáde kán bá aráàlú sọ̀rọ̀ nǹkan tá a fẹ́ gbọ́, kò dẹ̀ ṣe pé kán sọ nǹkan tá a fẹ́ gbọ́ kọ́. Kí ni nǹkan tó máa kọ́kọ́ mú sọ́kọ̀ wá, nǹkan tó máa mú ìtura bá àwọn èèyàn láti orí oúnjẹ. Kì í ṣe gbogbo èèyàn ló lo jẹnẹrétọ̀, ṣùgbọ́n oúnjẹ ṣe pàtàkì. À ń tà rẹsì lórílẹ̀‐èdè yìí kẹ̀, ìpínlẹ̀ Èkó nìkan ṣo ó níye bag of rice tó ń gbìn. Kíjọba ṣètò àwọn ibùdó bí Lagos State ṣe ń ṣe yẹn, ibùdó yẹn ò tí tó. Kíjọba kan nípa fún àwọn ìpínlẹ̀ kan, ókè ní ibùdó báyìí àwọn èèyàn gbọ́dọ̀ débẹ̀. Àwọn rice táwọn kan bá ń tà níbi 70,000-80,000 kan sọ di bí 30,000. A lè kárí gàrí tá à ń gbìn bí àwọn tó bá ń kó jáde kúrò lórílẹ̀‐èdè, kíjọba gbé gbèǹdéke lé pé wọ́n gbọ́dọ̀ kó kúrò níbí. Ó máa mú àṣeyọrí àti ìwúrí bá ìjọba Aṣáájú Bọ́lá Ahmed Tinubu. Ẹni tí ó bá lórí òun lórí máa fọ́ o. Aṣáájú Bọ́lá Ahmed Tinubu ni àwọn èèyàn máa dárúkọ, wọn ò ní dárúkọ mínísítà o. Ọ̀rọ̀ burúkú tó dẹ̀ máa ń ti ẹnu àwọn mínísítà kan jáde tó bá ti wọ ọ́fíìsì, ọ̀rọ̀ bàjẹ́ ni. Irú mínísítà ètò fún iná àti agbára nígbà tó kọ́kọ́ resume service, irú èdè tó pè ránṣẹ́ sí àwọn èèyàn Nàìjíríà pé àwọn fowó kún owó ná, tó bá tán bá ti lè san iye owó yẹn wọ́n lè má rí kò ní síná Nàìjíríà. Ṣé èdè tó dáa nìyẹn? Orílẹ̀-èdè ta ní gbogbo nǹkan wọ̀nyí ní káwọ́. Ṣé bá wa ń fún Nàìjíríà ń fún àwọn orílẹ̀-èdè kan ní Áfíríkà wa ń bì níná, nígbà táwa ta níná yẹn gan táà tí rí lò. Irú àwọn nǹkan yẹn ló yẹ kí ààrẹ mójútó. Káàrẹ má wò pé nǹkan táàrẹ máa ń wò ni pé lágbájá lóyà sí mi, ọmọ dáadáa ni, ó ti lóyà sí mi, àjọ ń bá bọ̀ ni. Bóyá ẹnìyẹn lè má ní òye ibi tó fẹ́ fi sí, kán fún àwọn tó ní òye yẹn láàyè. Àsìkò ọ̀dọ́ kìíní kan nìyẹn. Èmi gẹ́gẹ́ bí ààrẹ ìṣọ̀kan Yorùbá mo rí pé àwọn ọ̀dọ́ tí wọ́n yàn sínú ìjọba yìí, ìjákulẹ̀ náà mú wá bá ìjọba yìí. Ìkan nínú àwọn ọ̀dọ́ yẹn ó dé ọ́fíìsì kò tí àṣẹ mínísítà kò tí pòṣù 6. Adúdú owó tóun nìkan kó jẹ gẹ́gẹ́ bí obìnrin. Ok, tán bá fi Nàìjíríà lẹ̀ fún àbí mínísítì yẹn wà lọ́wọ́ ẹ̀ fún bí ọdún bíi 5, ìyẹn túmọ̀ sí pé ó máa ta mínísítì yẹn jẹun ni. Kíjọba kọ́kọ́ bojú wo igbe àwọn arúgbó obìnrin, ọkùnrin, àwọn bàbá tí wọn ò lè dábọ́ ẹnu wọn mọ́ débi tó máa rán ọmọ ní iléèwé. Kíjọba kọ́kọ́ mójútó yẹn náà. Gbogbo ìgbésẹ̀ tó bá kàn ní pàjáwìrì ní kíákíá tí ìwọ́de burúkú yóò fi ní wáyé. Kì í ṣe pé kíjọba á sọ di pé ok àwọn ẹlẹ́ṣọ́ ààbò káwọn dá wọn síta láti fìyà jẹ àwọn èèyàn, kò lè bí ọmọ tó dáa. Ẹni tó bá fi ẹ̀mí ọmọ ẹ̀ ṣòfò ní ọdún yìí, kò sí tí nǹkan bá lọ títí ó máa ń padà bọ̀ ni. Ìjọba tó wà ń ta yìí, ìjọba mi ni, ìjọba gbogbo wa ni. Ṣùgbọ́n a ní sọ pé torí pé kíní jẹ́ kíní wa ká wá sọ pé àkókò mi àwọn kan tó ń ké pé ara ń ta àwọn, ara ń ni àwọn, so wọn àwọn àní gbọ́ nǹkan tó ń sọ. Àwa súnmọ́ aráàlú ju ìjọba lọ.
àwọn tó bá máa bá ìjọba sọ̀rọ̀ tó láǹfààní láti wọlé bá ààrẹ sọ̀rọ̀ ní gbogbo ìgbà wọn ò ní sòótọ́ ọ̀rọ̀ torí pé nǹkan tó máa mú ìdẹ̀kùn wá fún àwọn ibi táwọn ti máa róúnjẹ jẹ náà máa roko sí. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ bí ààrẹ ṣe sọ fún wa kan tó dé ipò wọn ní àwọn kì í ṣe ààrẹ Yorùbá ààrẹ gbogbo Nàìjíríà làwọn. n tó bá yẹ fún Táíwò ó yẹ fún Kọ́hìndé n tó yẹ fún Táíwò àti Kọ́hìndé ó yẹ fún Dòwú n tó dẹ̀ yẹ fún Dòwú ó yẹ fún Ìdògbé n tó yẹ fún Dògbé ó yẹ fún Dọ̀ha. kíjọba kọ́kọ́ wò pé àwọn ìgbésẹ̀ tó ń lọ lábẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn Nàìjíríà máa pín ni o Nàìjíríà ò ní pín ni o kí ni ìgbésẹ̀ tíjọba ń gbé pé kó má ṣe ṣe. tá a bá fẹ́ parọ́ tanra wa nìkan la máa sọ pé nǹkan ò ṣe Nàìjíríà lásìkò táwa yìí. tá a bá wò ó nínú gbogbo ìjọba tó ti ṣe lórílẹ̀‐èdè yìí ìgbà ayé Jonathan wọ́n ní Jonathan ò ní làákàyè púpọ̀ kò rí báyìí nígbà ayé Jonathan. nígbà tí Jonathan kó mẹ́ tí Buhari bọ́ síbẹ̀ à ń sọ pé nǹkan le ṣùgbọ́n kò ṣe bó ṣe le. n tí ààrẹ bá mọ̀ wípé ìgbésẹ̀ ni fún àwọn láti gbé tí nǹkan máa fi bọ́ sípò tíṣẹ́ tó ń ṣe tó máa fi farahàn tó máa fi ní ìwúrí tó jẹ́ pé ìgbà tí wọ́n bá ṣe ìjọba orílẹ̀-èdè yìí tán wọ́n á padà gba oríyìn. irú Awólọ́wọ̀ tí gbogbo wọn máa ń lo orúkọ ẹ̀ pé orúkọ Awólọ́wọ̀ tí Awólọ́wọ̀ tó bá ṣe báyìí ni. Awólọ́wọ̀ ò dààrẹ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n orí Awólọ́wọ̀ ni ẹ̀kọ́ ọ̀fẹ́ ti bẹ̀rẹ̀. ìwòsàn ọ̀fẹ́ orí Awólọ́wọ̀ ni. ilé mẹ̀kúnnù olówó pọ́kú orí Awólọ́wọ̀ ni. gbogbo olóṣèlú tó bá gbé gbààbò lọ́wọ́ yìí orúkọ Awólọ́wọ̀ náà máa ń dì mẹ́nu. ṣé ìwà àwọn tó di orúkọ Awólọ́wọ̀ mẹ́nu yìí ṣé ìwà Awólọ́wọ̀ náà ń wù? aṣáájú ti ní orúkọ tó dáa nígbà tí wọ́n ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó kán wá gbìyànjú kán padà sí orí orúkọ yẹn gbogbo ẹ̀rẹ̀ táwọn kan ti kó bá orúkọ wọn kán fọ ẹ̀rẹ̀ yẹn kúrò tán bá dẹ̀ máa fọ ẹ̀rẹ̀ yẹn kúrò kán má wò pé lágbájá súnmọ́ mi ó lóyà sí mi kán fọ nǹkan tó bá yẹ kán fọ mọ́ nítorí pé àwọn ìyá wa àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwa fúnra wa kò sẹ́ni tó rẹ́rìn tó dáa ní Nàìjíríà lọ́wọ́ yìí o. ibi tí àwọn èèyàn ti ń wọ mọ́tò tá à ń fi 100 naira wọ mọ́tò lọ nígbà ayé Buhari lọ́wọ́ yìí sí 1000 ò gbéyàn débẹ̀ mọ́. ẹyọ kan yẹn ó yẹ kó tó àpérò fún ààrẹ. epo tá à ń rà jálá epo kan ní owó pọ́kú nígbà kan ó ní iye tá à ń ra jálá epo kan nísìnyí. ààrẹ ò lè sọ fún wa pé àwọn ò gbọ́ ààrẹ máa gbọ́ ààrẹ ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí dáadáa. kí ló wá dé tí kò sójútùú fún àwọn nǹkan wọ̀nyí látijọ́ mẹ́ta? ọlọ́jà kò lè lọ sọ́jà kó mú owó díẹ̀ lọ kó rí ọjà rà bọ̀. Iléyá tán ṣe kọjá yìí amòye tí wọ́n tẹ ẹran àgbò ẹyọ kan tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ rí. ọ̀rọ̀ ètò ààbò à ń jí ni gbé à ń jí ni pa kí làárẹ ń wò tí kò tí ì sí solution sí. ó ṣáà pẹ̀lú àwọn nǹkan táàrẹ sọ fún wa pé nǹkan táwọn máa mójútó ni ẹ̀. so káàrẹ kọ́kọ́ wò ó pé mo ṣèlérí fún àwọn èèyàn yìí lóòótọ́ ààrẹ kì í ṣe onídán ṣùgbọ́n mo mọ̀ wípé ààrẹ mọ ohun tí wọ́n lè ṣe. nígbà táàrẹ lọ sí Saudi Arabia nígbà tán dépò àṣẹ yìí wọ́n ṣáà lọ bá àwọn ilé epo kan tó ń fọ epo tán mójútó ọ̀rọ̀ owó epo ní Saudi Arabia tán náà máa bẹ̀rẹ̀ iṣẹ́ Nàìjíríà. kí ló dá wọn dúró tí wọn ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn? ṣé nǹkan kan ti wọ̀ ni? ṣé wọn ò gba contract yẹn mọ́ ni? ṣé ìjọba ò gbé fún wọn mọ́ ni? ó yẹ kí ààrẹ mọ̀ wípé àwọn ní ẹ̀tọ́ láti dá èsì padà fún àwọn aráàlú nǹkan bá wa sọ. ládùúgbò lémi nígbà election tí n bá pariwo broom àwọn èèyàn máa pariwo broom tẹ̀lé mi ni tí n bá pariwo broom sí wọ́n á sọ fún mi straight ni pé àwọn máa jòkúta fún mi. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àjẹ nínú ìjọba yìí àwa sọ wípé nínú nǹkan tá àti jẹ kán wá ní ká wá máa pọ̀. kò mú ìwúrí bá àwa tá jẹ́ olólùfẹ́ àti àwọn tó tẹ̀lé ààrẹ jáde. àwọn tí wọ́n fẹ́ ṣètò ìwọ́de kí n kọ́kọ́ sọ nǹkan kan fún wọn pé ètò ìwọ́de kankan ní orílẹ̀-èdè Nàìjíríà kò lè mú èso tó dáa wá, ó máa ba nǹkan jẹ́ ni. so aṣáájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ẹni tó ní làákàyè ni wọ́n dẹ̀ mọ̀ ọ̀rọ̀ gbọ́. ṣùgbọ́n àwọn tó máa ń
ṣe ọ̀rọ̀ interpret sétí bàbá, kọ́ má ṣe lè interpret o. Ojúṣe ààrẹ ni láti wá bí àlàáfíà ṣe máa wà ní orílẹ̀-èdè yìí. Kì í ṣe wípé ààrẹ tán jẹ kì í ṣe ààrẹ kakàn wá gbádá. Kọ́ rántí pé àwa kan wà tá gbé, kò ń ààrẹ jẹ ààrẹ ni, àwa kan la gbé ọ̀rọ̀ ààrẹ rù, la gbèrú. Àwa tá gbèrú yẹn, àwa kan ò jẹ́nu ìjọba yẹn. Ṣùgbọ́n à ń fi iná winá, à ń fi ojú winá ogun ìjọba tó ń lọ. Gbogbo ọ̀nà pátápátá tí ààrẹ ò fi ní gbà kí ètò ìwọ́de yìí kó wáyé. Àwọn ọ̀dọ́ tán ṣètò ìwọ́de nígbà EndSARS, gbogbo àwọn tán yàn sípò ń sìn, kí náà ṣe? Àwọn náà ti débẹ̀, wọ́n ti mọ̀ pé òkè ẹni tó ń sun díẹ̀ fún tẹ́lẹ̀ tó wá ń sùn síbi tátẹ́gùn gbé wà tẹ́fọn ò lè débẹ̀ láéláé, kò ní ronú táwọn tó wà ń tà. Àwọn ọ̀dọ́ tí wọ́n ní làákàyè, mo ti rí àwọn ọmọ ọ̀dọ́ kéékèèké kan tí wọ́n ń dá mọ́tò ṣe, tán dẹ̀ ń wá káàkiri. Kí ni ìjọba rí ṣe fún wọn? A ṣáà ń lọ sílẹ̀ òkèrè, àwọn tó wà nílẹ̀ òkèrè kò sí nǹkan tó máa ń mójútó ju wípé àwọn tó bá ti rí pé ọmọ kékeré kan ní ọpọlọ yẹn, ó yẹ kí ààrẹ dá àwọn ilé-iṣẹ́ kan sílẹ̀. Àwọn ilé-iṣẹ́ yẹn á máa mójútó àwọn tó ní irú làákàyè, irú nǹkan bẹ́ẹ̀. Káàrẹ má ṣe ní bámúbámú láyó, a mọ̀ pé ebi ń pọ ọmọ ẹnì kankan o. Àwọn èèyàn ń rí àwọn ọmọ ààrẹ, wọ́n ń rí ìjáde wọn, wọn kì í ṣe afọ́jú. Káàrẹ jọ̀ọ́ kán tún ọ̀rọ̀ Nàìjíríà dàrò. Tá bá wo àwọn Yíbò ń sìn, ọ̀rọ̀ Biafra ń dúró lọ. Àwọn nǹkan tó yẹ káàrẹ ṣiṣẹ́ lé lórí ni ẹ. Tí ààrẹ bá ti jẹ́ wípé ilẹ̀ Biafra, ilẹ̀ Yíbò wọ́n ń dá dúró, kí ààrẹ fààyè gba àwọn tó jẹ́ Yorùbá táwọn náà ń wá ìsinmi fún ilẹ̀ wa yìí, tó ń rí pé ìyà ń jẹ àwọn èèyàn wọn. Àwọn akọni pọ̀ nílẹ̀ Yorùbá, kán yé fi kí ààrẹ jẹ́ ká mọ̀ wípé a kì í lẹ́ni nímọ̀sán ká dẹ̀ mú kíkan. Yorùbá nílò ààrẹ lásìkò yìí. Gbogbo ọ̀nà tí kò dá nílẹ̀ Yorùbá káàrẹ wá ojútùú sí. Nígbà kan ní 80s, tá bá máa ti Èkó gba express Ṣàgámù pa ń lọ Jẹ̀bú-Òde, láàrin 1 hour àti dé Jẹ̀bú-Òde. Nísìn káàrẹ lọ wo bọ́nà yẹn ṣe rí. Ṣé Minister of Works ò rí nǹkan kan ṣe sí ni? Wọ́n lọ South Africa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí wọ́n ṣèbúra fún ààrẹ wọn. Ṣé bí South Africa ṣe rí ńgbà yẹn nìyẹn? Káàrẹ lọ wo Dubai tí gbogbo èèyàn lọ ń ra lé sí, tí wọ́n lọ ń dá estate, tí wọ́n lọ ń dá àwọn iléeṣẹ́ ètò onílé, àwọn ilé olówó pọ́kú sílẹ̀, tó yẹ pé ibẹ̀ ni major property nísìn. Ṣé bó ní láwọn ọdún díẹ̀ sẹ́yìn, ṣe béèyàn méjì péré ló wá wọ́n ṣe àwárí Dubai bó ṣe rí yẹn. Epo táwa ní ó pọ̀ ju epo tí Dubai ní náà. Káàrẹ kán máa mú ojú kúrò pé àwọn nǹkan tó yẹ káàrẹ ṣe fún wa, ó yẹ káàrẹ fi ìtàn rere kán fi lélẹ̀. Gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, ta ló ń gbádùn bí àwọn ọba Òkè Ọya? Àsìkò yìí ló yẹ kí ààrẹ fi kún òkun tó yẹ kí Yorùbá ó ní. Nígbà tí àwọn ọmọ àtọ̀húnrìn wá kan, wọ́n á máa sọ ìtàn tí Yorùbá kì í jẹ́. A tẹ̀ sọ pé aléyàn ní mọ̀sán. Téèyàn bá lẹ́ni ní mọ̀sán, èèyàn máa ń mú ètò dùn ní, èèyàn kì í mú ètò kan. Ààrẹ kò sí bá ṣe máa pín. Ààrẹ ò ní nǹkan kan táàrẹ fẹ́ fi kún. In the person of Aṣáájú Bọ́lá Ahmed Tinubu, ààrẹ Yorùbá ni. Kí àwọn èèyàn fi kọ́ńkún lọ wo ìṣe Ọ̀nìrìṣà. Bàbá yẹn ti lé good example gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. Àwọn tó kù kan wà àwòkọ́ṣe yẹn. Kí ààrẹ má yan àwọn kan nípòsí, lágbájá ló ṣẹ̀ mí kí n tó dépò ààrẹ. Ààrẹ ti kọjá bẹ́ẹ̀. A good rapport gbọ́dọ̀ wà láàárín ààrẹ orílẹ̀-èdè yìí pẹ̀lú Ọ̀nìrìṣà. Tí ààrẹ bá lè sọ pé ọba yìí mo lọ kí eléyìí, mo lọ kí eléyìí, ààrẹ gbọ́dọ̀ ní ìgbà àti àkókò láti bá Ọọ̀ni ṣe ìjíròrò. Ṣé àwọn Haúsá, gbogbo Haúsá tó ti ń jẹ ààrẹ lórílẹ̀-èdè yìí, wọn ò fi ọ̀rọ̀ Emir Sokoto wọn ò fi ṣeré, wọn ò fi ọ̀rọ̀ Emir Kánò wọn ò fi ṣe yẹ̀yẹ́. Ayé táwọn yẹn ń jẹ kò sí ọba Yorùbá kankan tó ń jẹ irú ayé bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí mo sọ pé n tó yẹ fún Táíwò ó yẹ fún Kọ́hìndé, n tó dẹ̀ yẹ fún Kọ́hìndé ó yẹ fún Dòwú, tó bá ti yẹ fún Dòwú ó yẹ fún Dògbé, n tó dẹ̀ yẹ fún Dògbé yẹn náà ó yẹ fún Dọ̀ha. Kí ló dé ààrẹ ò gbọ́dọ̀ ṣe gbogbo iye ọdún yẹn tán kí Yorùbá tún wà ní rúpò tán wà tẹ́lẹ̀? Orúkọ mi ni Àrẹ̀mọ Lateef Adékúnlé Adégoróyè, ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan ni mo sọ pé Yorùbá ló kàn. Lọ́dún tá a dẹ̀ gbé
big board yẹn lọ sí body náà wọ́n sọ fún wa pé ká lọ yọ 2023 kúrò ńbẹ̀ àyájọ́ ọjọ́ yẹn ní ilé 21 stories tó wó ní Ìkòyí tó ń sọ pé Ọ̀ṣínbàjò ló ní Ọ̀ṣínbàjò kọ́ ló ní ìjọ yẹn à ń lọ rí bọ́ọ̀dù yẹn ní ilé yẹn ń wó a lè rí torí pé wọ́n ní ká lọ yọ 2023 kúrò ńbẹ̀ a lọ ṣe àtúnṣe yẹn a dẹ̀ padà kò sí bánà kankan ńbẹ̀ kò sí big board kankan ńbẹ̀ àwa lẹni àkọ́kọ́ gbogbo bánà tó kù ń dé bá ńbẹ̀ ni níjọ́ tá gbé kejì lọ ìyẹn la ṣe ti Shettima àti ààrẹ àti gómìnà wa ní ìpínlẹ̀ Èkó Olúṣọlá Sanwó-Olú àti Abdulkadir la ṣe tàwọn yẹn papọ̀ nígbà ìdìbò a dẹ̀ ń ṣe lọ́wọ́ first lady orílẹ̀-èdè yìí wà nílé nígbà tán lọ gbé àkàbà tán máa fi bẹ̀rẹ̀ sí í ṣe so kò a ṣiṣẹ́ sínú ìjọba yìí ni so tí nǹkan bá dẹ̀ ń wọ́ a gbọ́dọ̀ dákẹ́ ká fọ́ lẹ́rọ́ ṣe mọ̀ pé nǹkan burúkú ni pé ká wá sọ pé bá a ṣe máa ń pariwo brum 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 tá a bá pariwo bẹ́ẹ̀ ń sìn wọ́n máa fa aṣọ wa ya ni. ìmọ̀ràn tí mo ní fún gbogbo ọmọ Nàìjíríà ni wípé mi ò ṣe agbẹnusọ fún ìjọba o kí ọmọ Nàìjíríà kan fi ẹ̀dùn ọkàn wọn kan fi hàn kí ìjọba mọ̀ pé nǹkan tó kàn ní ṣùgbọ́n kán má ṣe protest kán má dá wàhálà lẹ̀ of course ọ̀nà téèyàn ayé ti di ayé ayélujára wọ́n lè kóra wọn jọ síbì kan address orílẹ̀-èdè yìí kan sọ fún ìjọba pé nǹkan táwọn fẹ́ ni láì jáde síta rárá gbogbo àgbáyé ló máa mọ̀ kan ṣe orúkọ mi ni Àrẹ̀mọ Lateef Adékúnlé Adégoróyè tí mo jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.